àjíṣe bí Ọ̀yọ́ là ń rí. sí báyọ̀ adébánjọ àti pàdé rí gbogbo ọ̀rọ̀ lọ́dà òdàlẹ̀ mo fà yín lẹ́sẹ̀ ìgbọ́nà mo ní ẹ̀yìn jẹ́ kan samuel dogotri mo pè é mẹ́fà tẹ lọ sí wíńdẹ́bà kálá tí Awólọ́wọ̀ ẹtì ẹ̀ lọ kọ́kẹ́ sí sọmọ ogun àbẹ́ ta ló tún náà sí ebi kan nu iná ni ìforúkọ bọ̀dá sí ọmọ ìjọ̀gbọ́n náà lórí Awólọ́wọ̀ tí kò bá wọ̀ ló wà nínú ilé ẹgbẹ́ kan gbà ìwọ ló lọ sí Awólọ́wọ̀ pé ẹ̀ka kó sínú ẹ̀ fìdí ajá kó nígbà tí pọ́lísì wá tó fẹ́ yọ ẹ̀rí Awólọ́wọ̀ wọ̀ bá ẹni tó sọ kò lóbi ìwọ̀n bá lálẹ́ sọ̀rọ̀ fún ìyọ̀mọ Yorùbá wọn tábà ti sọ yẹn lẹ́ẹ̀kì lọ́sí pé tálà sí ló fẹ́ ṣe àgbàfọ̀ lè sọ pé kí ni o ṣùgbọ́n ìwálẹ̀ ṣẹ̀dẹ̀ ń dẹ̀dọ̀ ikú dẹ̀dọ̀ àní òjòrè àwọn báfẹ́ ṣùgbọ́n a ní àǹfààní láti kúlẹ̀ wá ṣe a sì wọ́n pẹ̀ kò lórí Buhari náà ebe yẹn ní àbá sọ̀rọ̀ bàbá bá sọ̀rọ̀ ní bá sì bá sọ afẹ́fẹ́ ti fẹ́ o àyíkọ ẹ̀jẹ̀ ṣùgbọ́n pẹ́ yá ó lọ kí ló fi orúkọ lẹ̀ yẹn ti ń bá bàbá gbáyé ìgbà sọ̀rọ̀ yẹn ti ń bá nígbà tí Ọbásanjọ́ àbẹ̀ tó ti gbé kò ṣe kíní yìí fún wa ṣe ní sì jẹ́ pẹ̀lú wa mo dúpẹ́ ẹ̀yìn ìdàgbà fún mi lọ́dún.